brother mi dẹ̀ ti ní kí n má sọ̀rọ̀ mọ́ àti girlfriend mi because so that mo ti fẹ́ máa fall in love right. And funniest part ni pé ẹ má yẹ kí n sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ̀yin tẹ́ ń tag mi lórí ọ̀rọ̀ tí Saheed Osupa sọ lórí why are you tagging me? Tá bá tún sọ̀rọ̀ nsìn ẹ ní ká mórí wá ká fọrùn sílẹ̀. Àní ṣámọ̀ pé tọ́rọ̀ bá ṣe rí nínú tèmi mo ṣe máa sọ jáde. Tọ́rọ̀ bá ṣe rí nínú ìmọ̀ yìí sọ jáde. Wọ́n ń scoring lórí stage. You are tagging it with me that Taye currency number. You don't need to say that. Ara yín tẹ́ máa ń dá wàhálà sílẹ̀ nìyẹn. You don't need to say that. Ṣọ́n dárúkọ Taye currency ni. And why tẹ́yìn máa believe pé Taye currency number wí? Ṣé àwọn àti Taye currency ṣé wọ́n níjà ni? Kí ló dé tẹ́ máa rò pé Taye currency number wí? It doesn't mention name. So where can rò pé Taye currency number wí now? And tó bá dẹ̀ tún wá jẹ́ pé Taye currency number wí, tó jẹ́ pé Taye currency number wí, ó tún possible. And reason tó ṣe possible ni pé Taye currency náà ti ṣerú ẹ̀ fún wọn rí nígbà kan rí, nígbà tí Taye currency jẹ́ ọmọ fún Pasuma. Nígbà Taye currency jẹ́ ọmọ fún Pasuma, òun náà ti ṣe bẹ́ẹ̀ rí tó yẹ pé tí Òṣùpá bá ti ń bá Pasuma wí, tó bá ti ń dùn Pasuma, Taye currency ló máa jáde láti lọ defend fún Pasuma pé yẹ kí ló ṣẹlẹ̀. So ó possible kó jẹ́ pé nǹkan tí Saheed Osupa náà kàn wá ṣe nìyẹn. So wọ́n lè máa wọ̀ pé ọmọ yìí tó ń ṣe ó ti fẹ́ ṣẹ́ǹkì káwọn náà wá wọ́n ti ó possible. I am just saying because ìjà tó wà nílẹ̀ kò sí nǹkan tó kàn wọ́n bẹ́ẹ̀ tá bá máa sọ tọ̀rọ̀. Ìjà Pasuma àti Òṣùpá náà nígbà yẹn kò sí nǹkan tó kan Taye currency náà bẹ́ẹ̀ tó náà fi dá sí. So ìbọn Taye currency nígbà yẹn ọmọ ló jẹ́ sí Paso wá pé bàbá mi náà ń ṣe kíní kan mọ́ yìí. So Taye currency máa jáde so bóyá àwọn náà ni Òṣùpá wò pé wọ́n ti ọwọ́ ti ń dùn bóyá ọ̀rẹ́ mi àbí I don't know bóyá bàbá mi mi mọ̀ àwọn náà kàn ní káwọn tó jáde pé kí ló ṣẹlẹ̀. I am just saying but mo sọ pé kò possible because mi rò wípé Saheed Osupa is a philosopher and highly intelligent person. No tó máa ní mò ń gbé fún yàn mo like orin wọn mo lè máa fọ̀ fún personality wọn torí wọ́n fi left gba microphone lọ́wọ́ mi ní party, wọ́n fi left gba mic lọ́wọ́ mi ní party. So mo lè fi yẹn àtìgbà yẹn wọ́n pé ara ẹ̀ ní star mi náà ní star ni now. So but tá bá ń sọ̀rọ̀ orin is a philosopher tó jẹ́ pé orin tó mọ́gbọ́n wa. So mo sọ wípé Saheed Osupa ò ní fẹ́ jáde pé àwọn fẹ́ wá defend Pasuma láti máa bá Taye currency jà. Mo sọ wípé wọn ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀. The best thing tí mo mọ̀ pé wọ́n lè ṣe okay cast mi pé wọ́n jáde nsìn àwọn bá Taye jà, Pasuma náà wọ́n bá Taye jà, àwọn méjì wá ń bá Taye jà, ṣé kò ní lọ eré mọ́ ni? Àbí kí ni ìjà yẹn máa bí wá? Ṣé ẹ máa ní káwọn èèyàn má pè sí pàtí mọ́ ni? Àbí èébú tí wọ́n ti ń bú náà? Àbí kí nìkan? I'm just thinking of nǹkan tí òun tó máa ṣẹlẹ̀. Káàsùn mi pé Òṣùpá o a mọ̀ wípé jagunjagun níyìn o Pasuma o ẹ̀yin náà ń bẹ ní ìjà o. Kí ni nǹkan tó máa ṣẹlẹ̀? Kí ló máa tẹ̀yìn ẹ̀ yọ? Ṣé máa ní kó máa rìn mọ́ ni àbí a kàn máa fi pariwo lọ báyìí náà? So the best thing I think Saheed Osupa will have do tó yẹ pé àwọn èèyàn máa wá pé no chairman tí bàbá yìí jẹ́ no as in ọmọ ọgbọ́n ni pé àwọn ni mo expect pé kán parí ìjà yẹn
but wọ́n àwọn pé ṣó máa easy fún wọn láti parí ìjà yẹn because wọn ò rí ìjà tó wà láàrin Obesere àti Pasuma, wọn ò rí parí. ṣọ́n lè rí ti Taye Currency àti Pasuma, ṣọ́n lè rí parí. Forget it. A lè rò bóyá K1 ló máa ṣe kó jẹ́ Saheed Osupa ló máa ṣe. A lè rò bóyá bàbá Kebe ló máa ṣe kó jẹ́ Malaika ló máa parí màtà tó wà lẹ̀. That's just the truth. It's not ọ̀rọ̀ yìí ò ń sọ̀rọ̀ èjì mọ́ nsìn, kò ń sọ̀rọ̀ ọjọ́ orí mọ́. Èmi gan tí mo wò yìí, if I have opportunity mo lè parí ẹ̀. But me, I'm just saying the truth pé kí n kan address ẹ̀yin tí ẹ̀ ń tag mi pé Òṣùpá ti sọ̀rọ̀ nsìn, ṣé Táyé náà sọ̀rọ̀, ṣé Táyé lè sọ̀rọ̀? Tí Táyé bá sọ̀rọ̀ tán bá búra wọn, kí ló máa ṣẹlẹ̀? Ṣé kò ní lọ show mọ́ ni? Ṣé gbà tí Pasuma àti Taye Currency jà, ṣó dí show anybody wọn lọ́wọ́ ni? We are just okay, good thing tó tún máa ṣẹlẹ̀ ni pé ẹ tún máa fi promote ẹ̀ sí ni, because ìyà àtìgbà tí jà Paso àti Taye Currency ti ṣẹlẹ̀, the guy is growing. Only people that don't know we don't know. Pasuma is bigger than Taye Currency. All of you will say yes. Now ẹ wá imagine pé ẹ wá ti ń compare àwọn méjèèjì síra wọn, ẹ ń compare show tẹ́lẹ̀ lọ, ẹ ń compare show tẹ́lẹ̀ lọ. Do you know the meaning? Do you know the meaning? Ẹ ti ń compare success wọn síra wọn, ẹ dẹ̀ claim pé wọ́n jura wọn lọ. And this is nǹkan tí mò ń sọ láti ilẹ̀ nìyẹn pé ẹ má jẹ́ kó ṣẹlẹ̀. But it has happened now. So this is a digital world. This is not a sound studio time. This is a digital world that nothing will happen to anybody. Even Portable, on ta sáwọn Adeleke, ta sáwọn kìnìkan, on stream orin ẹ̀. Tí ó bá ṣe ìjọba ò ní wá kiri. So if Osupa decided to come out now, kó n fẹ́ máa bú Táyé, call me many artists tó tún ti lórúkọ tán ní Táyé làwọn máa bú o. Ṣé ẹ rò pé àwọn fans ẹ̀ ò ní gbére fún ni? Àbí àwọn ilé tó ti ní tẹ́lẹ̀ ẹ̀ ọ́ máa lọ tà á? Àbí àwọn mọ́tò ẹ̀ ò ní rìn lọ́nà mọ́? Oh, please wake up. There's nothing that is going to happen than ariwo yìí kàkan sọ kàkan. And please, ẹ̀yin tẹ́ máa ń ṣépè yẹn, kí ló ń ṣe yín now? Kí ló ń ṣe yín now? Ẹ calm down now. Ẹ calm down now. Well, mo wá enjoy pé yín in another way ṣá, because ẹ ń jẹ́ kí comment mi grow dáadáa with your èpè. Ẹ get nǹkan kan ò lè ṣe bàbá ọlọ́jà láéláé o. Ariwo ọjà kò lè pa bàbá ọlọ́jà láéláé. Ariwo lásán ni wọ́n ń pa. Kọ́ ló ń jọ kó bá wa yanjú ọ̀rọ̀ yìí pátápátá. Ká wá ṣe bọ̀ sọ́nà promotion level. Irú King Saheed Osupa tán ṣe promotion orin wọn lọ́wọ́ yìí sìn, yóò yẹ kí àbá ẹ fún àmọ́ nǹkan tá a máa ṣe àwọn bíi tí àìjọ náà tó à ń ṣó àgbà ń bẹ̀. Gbà mí àti àlàbí pàṣẹ rẹ ó yà láyé àtúnfẹ́ gbé nǹkan kan báyìí wá. Gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ayé ti kúrò ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. None of you can calm down. All of you have grew. You are big boys. That's the truth. Nǹkan tẹ́ kan ṣe yìí gan kò kàn ní jẹ́ kán rí àwọn ọmọ kéékèèké tó ń bọ̀ lẹ́yìn ni. Ntẹ́mi kan rí bẹ́ẹ̀ nìyẹn. Ẹ kàn máa set limit fún àwọn upcoming Fuji artists ni, because tó bá yá a máa di pé ṣé ìbú náà fẹ́ wá bú pàtí mi tán máa. Èmi sì mi lè sanwó pé yín kó wá máa bú yẹn pàtí mi o. Mo fẹ́ jayé, mo fẹ́ enjoy, mo fẹ́ ṣe bóyá wù mí. Ẹ wo, happy Sunday o. Ẹ̀yin tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ fún mi, ẹ send owó sí mi, owó mo mọ̀ mú nǹkan o. Màá sì rè po sí mọ́tò. Màá ṣọmọ. So thank you very much. Cheers, one love. Bódìṣẹ́ lóhun arére, Òròkìlà wa TV ló gbòde, ẹ má pẹ́ gbóhùn mi mo gbére ládé. Aráalé èrò ọ̀nà ẹ mọ́ bò wá gbóhùn mi, èmi Àpèkẹ́ Ajóbàtà ọmọdé ọmọ bàálù ràwọ̀. Ìjẹ́ ti gbọ́ nípa TV tó gbòde, Òròkìlà wa TV, òun ló gbòde, òun là ń sọ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀túyáyá ẹ̀túkìrì wá kẹ́ẹ̀yà lọ sí Òròkìlà wa TV kẹ́ wá gbádùn àwa
kò sí ohun tẹ́ ẹ fẹ́ tí ò sí ń bẹ̀ gbogbo ẹ̀ níbẹ̀ ń bẹ̀ pátápátá àṣà wa ni ìṣe wa ni bó ṣe yẹ ká máa ṣe gbogbo ẹ̀ níbẹ̀ ń bẹ̀ pátápátá pé ká ògbó ní sọ bẹ́ẹ̀ ọjà rẹ̀ àpè ká ògbó lọ sọ bẹ́ẹ̀ wọn yóò òwì kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín ẹ̀yin olólùfẹ́ wa kò ní tán lọ́wọ́ yín.